lóòótọ́ ni ẹ jẹ́ kí n ṣàlàyé. Bá mi Afọlábí mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí bàbá ẹ má bínú mo fẹ́ kí àwọn èèyàn kan bá rí bàbá dáadáa bàbá àwọn èèyàn fẹ́ rí nítorí pé mo fẹ́ ẹni pé èmi ló kan Tinubu yìí ẹni ìfàsẹ́yìn ẹni ló jẹ́ fún wa báwo ló sì jẹ́ bẹ́ẹ̀ bàbá. ok láti bí ọdún 3 sẹ́yìn ní Afẹ́nifẹ́re ti ń bá àwọn Ìgbò sọ̀rọ̀ àti bá àwọn ìjọ South sọ̀rọ̀ àti bá àwọn Middle Belt sọ̀rọ̀ àwọn òkè ọya Fúlàní èdè wa ò yé èdè wọ́n work out or not because àwọn ní pé Northern Nigeria is one lójú tiwọn but àwọn Middle Belt ní pé àwọn fẹ́ dá dúró wọn ṣe ara Fúlàní mọ́ àwa dẹ̀ faramọ́ pé Middle Belt gbọ́dọ̀ dá dúró kò gbọ́dọ̀ jẹ́ ọmọ ọ̀dọ̀ fún Fúlàní mọ́ nǹkan tó wá bí ni pé zone 4 tó wà Nàìjíríà ń sìn a ní àgbọ́yé àwọn Fúlàní Kànúrè nìkan ni wọ́n bá wa ṣe torí wọ́n fẹ́ fi Middle Belt sí abẹ́ wọn àwọn Middle Belt ni wọ́n gbà àwa dẹ̀ believe pé Middle Belt gbọ́dọ̀ dá dúró mo kàn fún yín ní background yẹn ni reason tí a fi bá àwọn mẹ́fẹ̀ẹ̀fà sọ̀rọ̀ àwọn mẹ́rin ni èdè wa yéra ń sìn a dẹ̀ ti faramọ́ pé Yorùbá ò lè dá kinní kankan ṣe tá a bá la fẹ́ ṣe nǹkan kan àwọn tó kọ àdóṣìírí mọ́ wa wọ́n á bá wa jà bó ìṣẹ̀lẹ̀ sí bá àfànàjọ́ sí kò sí wọn tá a lè ṣe tá a bá jọ ṣe pẹ̀lú àwọn Ìgbò pẹ̀lú àwọn ìjọ pẹ̀lú àwọn Middle Belt kò lè bọ́ sí a lè dá ṣe tá a bá ṣe anything a máa dá ogun ńlẹ̀ Yorùbá làwọn tó kù máa dojú kọ mo rò pé àlàyé ń yé mi sìn àlàyé mi yé yín so a ti bá wọn agree àwọn mẹ́ta tó kù pé láti 1999 títí di tá àgbàtà wà ń sìn Ọbásanjọ́ ti ṣe oṣù ọdún 8 ní ọ̀dà Buhari Ọ̀ṣínbàjò ṣe vice president fọdún 8 náà táwa fẹ́ tó ní ọ̀rọ̀ Nàìjíríà o not ọ̀rọ̀ Yorùbá o ní ọ̀rọ̀ Nàìjíríà Ìgbò ló kàn a ti jọ sọ kínní láti bí ọdún 3 sẹ́yìn a dẹ̀ bá àwọn Ìgbò ní agreement pé tí Ìgbò bá wọlé o the first thing that will happen is to draft a bill on restructuring within 3 months àti ní understanding yẹn wọ́n dẹ̀ ti agree pé we want to go back to regions a dẹ̀ báwọn yẹn wá sọ̀rọ̀ pé eléyìí long term ó pé wà ẹ̀yin ọ̀gá Tinubu tẹ́ bá jẹ́ premier Western region gan ó pé wà because Awólọ́wọ̀ nígbà tiẹ̀ ó ṣe gbogbo gudu méje pé kó àwọn Haúsá kan join Ìgbò kan join wọ́n gbà Awólọ́wọ̀ lọ fẹ́ kópítà campaign ní gbogbo north wọ́n gbà ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹ má jẹ́ ká lo agbára wa fún Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká lo agbára wa fún Yorùbá land ẹ jẹ́ ká sowọ́pọ̀ káwọn Ìgbò káwọn náà kán mú tiwọn káwọn ìjọ kán mú tiwọn kí àwọn Middle Belt náà kán mú tiwọn a ti ní understanding yẹn but Tinubu ò gbà ó lóun ló kàn ó fẹ́ lọ́dún 8 tiẹ̀ ǹjọ́ ọdún 8 tó wà ń sìn ìjókòó wa báyìí nígbà tó wá lo tiẹ̀ tán ìjókòó wa báyìí. àìṣe bẹ̀rẹ̀ ni. so kò pé wa tó ló bá lọ́dún 8 tiẹ̀ kó náà ṣe àfiṣe wá àwọn tó dẹ̀ kó síbẹ̀ ń sìn àwọn Yorùbá ni wọ́n lóòótọ́ but lẹ́yìn ọdún 8 yìí ìyá máa jẹ Yorùbá. lẹ́yìn ọdún 8 yìí
ìyà ó jẹ ìran Yorùbá. Tábọ́wọ́ sí ọwọ́ Kanori, àbọ́sọ́wọ́ Bachama, àbọ́sọ́wọ́ Igbo. Táwọn náà bá ṣe bíi ti Buhari, tó ṣe bíi ti Tinubu now. Ìgbà yẹn ni wọ́n gba kúrò ní gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn náà. Ǹjẹ́ wá pé wa? So bí Bíbélì ń sìn afẹ́ṣẹ́ ọdún méje ìgbádùn, ọdún méje èèyàn ń bọ̀. Torí Yorùbá ò lè wà ń bẹ̀ bíyọ́ ọdún mẹ́jọ tó wà ń bẹ̀ ń sìn. Bẹ́ẹ̀ni. Ní alápẹ̀ àbàṣẹ wà kò possible. So òun jẹ́ kí n sọ pé èmi lókàn yẹn tó dẹ̀ wọlé àbásẹ́yìn ló jẹ́ fún wa because. Ó dà bàbá ẹ jẹ́ ń bí yín báyìí. Ok. Ẹ jẹ́ ká sọ wípé orí tó máa dádé ẹ̀yin àgbàlagbà tó bá tó ṣe bí òwe ẹni inú agogo dẹ báyìí òun náà nírú orí bẹ́ẹ̀ ń gbé. Ẹ jẹ́ àgbà wípé Tinubu yóò débẹ̀ ni. Ṣé bí ọmọ wa ní Tinubu tó sì understand the language of communication pé ọmọ Yorùbá lòun. Àdéhùn àti ìpinnu tẹ́ ẹ bá àwọn Ìgbò ṣe yìí sáà lè tẹ́pẹpẹ síwájú ọmọ wa ni. Torí mo rántí pé nígbà kan náà Tinubu náà sọ wípé òun ò ní gbàgbọ́ nínú one Nigeria tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun gan sọ bẹ́ẹ̀ dẹ̀ ni ara ọmọ Afẹ́nifẹ́re náà ló náà. Ṣé ta bá pè é sílé gẹ́gẹ́ bí ọmọ, bí ẹ̀gbọ́n, bí àbúrò, bí bàbá, bí ọ̀rẹ́, bí ọkọ, ṣé ta bá pè é tí àwọn àǹfààní tí a ti là kalẹ̀ lérí àwọn tí Ìgbò bá bọ́ síbẹ̀ yìí ṣé òun náà ò lè ṣe ni? Ó dà ẹ jẹ́ ká theory nìyẹn but practical àti tún ìyàn wa gún àtún ìṣàwàṣe lẹ́nu ṣe tún ti wọlé ń sìn. Mo ti kọ dọ́kúmẹ̀ntì kan sìn fún Afẹ́nifẹ́re pé a gbọ́dọ̀ organize Yoruba leaders of thought to come to Abuja and meet Tinubu and ask him. Ààrí sign kò fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Sign tó ní ta nísìn ni pé ó kàn fẹ́ occupy ìjọba ó dẹ̀ grip ẹ̀ totally. Kò sí sign pé ó fẹ́ dismantle. The structure means dismantle the federal government. But it's consolidating federal government now. Ó ti seize CBN, ó ti seize NNPC, ó ti seize finance. And ó ti di aláṣẹ àbàṣẹwàá ẹni tó fẹ́ ló fi ṣe Senate president. Nǹkan tó bá fẹ́ ni wọ́n fẹ́ fún. Agbára yẹn ti pọ̀ ju mi ò rò pé lè on its own. Ó kàn ní pé ó ti gbádùn ipò tó wà ń bẹ́ẹ̀ sí nǹkẹ́. But ọ̀nà méjì la fẹ́ gbégbà. Mo ti gbogbo ètò tó yẹ ká ṣe lórí yẹn mo ti kọ sílẹ̀. Ká kàn jẹ́ káwọn members kan lè rí nǹkan tí mò ń sọ ni. Afẹ́nifẹ́re wọ́n ti form restructuring subcommittee of 40 members. Since almost 6 weeks now. We have meeting, we have produced a document kí la lè ṣe step by step between now and next year. Mo ti kọ sílẹ̀. Torí tá a bá ṣe anything between now and next year àti lose totally. Ọlọ́run sì ní jẹ́ lágbára Ọlọ́run. Àdúrà ò ràn iṣẹ́ ní gbogbo àmì Christian o. But àdúrà wa gbà mí. Àwọn náà kò tó dé àdúrà ò ràn àwọn náà kàn gbá náà ni. Mo sọ ni pé ṣẹ́rí ní lọ́dún tó ń bọ̀ yìí tí wọ́n bá ṣe anything election máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní 2025 wọ́n máa sọ̀rọ̀ 2027. Bí ó ṣe lọ fún ẹlẹ́ẹ̀kejì ni wọ́n máa sọ. Ó ti yé yín. So tabadẹ fẹ́ bẹ̀rẹ̀ restructuring yẹn now. It's a 3-year program. It's not a 1-year thing. It's not just to do once. Nínú document mo prepare yẹn for instance to assure other Nigerians the revenue will be stepped down over a 3-year period. Ọjọ́ kankan la máa turn epo off. A máa reduce it then over a 3-year period. It will make other people to be able to repair to be on their own.
Mi ò pàlàyé mi yé yín ṣá. Àgbọ́yé. Bó ṣe ń pín owó epo ń sìn náà. Tó máa bẹ̀rẹ̀ ní October next year. Tó bá dé maybe 6 months. Àwọn ilé epo àwọn epo wọn díẹ̀. Before the end of 2027, àwa ní true federal fiscal arrangement. Number 2, àwọn tó ń wà ní position sìn àásọ̀ pé tenure yín ò ní wà truncated. You can serve till the next election. The next election will now be based on the new structure. Mi ò wálàyé mi yé yín. Àgbọ́yé ó yé mi. So tí a bá bẹ̀rẹ̀ ká ṣe anything ní ọdún tó ń bọ̀ nsìn náà, a ti mú àmúbọ́ nìyẹn. Torí àwọn tó bá bẹ̀rẹ̀ campaign, wọ́n dẹ̀ lówó lọ́wọ́ fi ṣe campaign, wọ́n ti lówó lọ́wọ́, àwọn godfather ti wà. Tó ń fẹ́ sponsor àwọn candidates, wọ́n á gbowó síta nígbà yẹn. Ẹ kí n sọ fún yín, powers that be in Nigeria, let me tell you one of them. Babangida is one of the biggest powers that be in Nigeria. Kí ló dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn bíi méje ló fún ní oil block. Wọ́n dẹ̀ sì lóyà sí up till now. Tí ẹ bá ní mo fẹ́ run fún gómìnà Ọ̀ṣun now, where I come from, tó bá mi lọ bá Babangida ní Minna, tó bá believe pé yóò tó fẹ́ support, I know, okay, Dr. Konda, I've heard what you have said, go home. Ó máa pẹ́ Alákìjà, bring 100 million. Akpe Dangote, bring 100 million. Akpe Adenuga, bring 100 million. Akpe Ndimi, mo ṣe máa raise 1 billion within 1 week. Mo ṣe máa raise ẹnìyẹn. Power tí òun nìkan ní nìyẹn. Go to Danjuma, the same thing. Àwọn ló lè manufacture saying, how can I campaign for the whole country? Where will I find the money? So possible. So I want to get power that be nìyẹn. No matter we can talk. Babangida ò ní sọ̀rọ̀. Danjuma ò ní sọ̀rọ̀. Even Adenuga ò ní sọ̀rọ̀. Mrs. Alákìjà ò ní sọ̀rọ̀. Àwọn ló dẹ̀ náà níṣẹ́ epo dẹ̀ ń wọlé lójoojúmọ́ tán nǹkan tán ọkàn epo ń wọlé dollars ó ń wọlé. Ṣé owó oṣù lọ wá fi campaign tó fẹ́ compete pẹ̀lú àwọn bẹ́yẹn ni? O kàn ń kọ̀wé lásán ló fẹ́ di president, ó fẹ́ di governor, ṣe possible. Anyway, that's by the way. What I'm saying sí ni pé a tún ní second plan pé a ti get agreement pẹ̀lú àwọn Southern Middle Belt Leadership Forum. A ṣe meeting ní October. Àwọn náà ti agree set up committee on restructuring. That's good. So gbogbo àti Igbo àti Edwin Clark o àti Nwanyanwo àti Dr. Pogbo àti ní conform committee 4 from each of the 4 zones. In the new year, we will occupy Abuja and tell Tinubu that we want restructuring too. So Afenifere is trying on its own track for Yorubas. We are also the one behind the Southern Middle Belt to clamor for restructuring. And we must say, Kinikan, National Assembly, but no choice. You have only 2 options. Either you engineer a